fi pamọ́ fún mi kí wọ́n jẹ́ fúnra wọn kémi lè rè tó pọ̀ ayé mi kò dára ayé mi mo bẹ̀ orí o màmá jẹ́ ó bàjẹ́ o màmá jẹ́ ó dàrú Ọlọ́run ṣọ́ ayé mi. Ìwọ ńlá lábọ̀ mi gbà mí màmá jáyé mú mi màmá. Kó tiẹ̀ bá ọ̀rọ̀ kíkẹ́ ni mo rí tí mi ò sọ ó mọ ibi tí màá ti lọ nàjú níbi tó ti ń ta ayò yẹn níbi ìyá oníráìsàn fàdà. ok níbi ọ̀dọ̀ tí máa níbi ọ̀dọ̀ rẹ̀ yín bàbá sí máa ti get bẹ́ẹ̀. ibẹ̀ ni o à ń tayò ni o èmi tiẹ̀ ń wòran àwọn méjì náà ń tayò ní èyí tí wọ́n ń nà ní ayò gbàrà tó máa lanu lárẹ́ pé ìyá tó tiẹ̀ ń jẹun yìí ti pọ̀ jù ìyá ipò o kí ẹ má lówó lọ́wọ́ kí ẹ kó máa jẹun ibi tí ìyá jẹun dé yìí tó bá ní kó wá fi ìyàwó ìṣòwò òun á fi ṣe ṣáá ni ẹni tó ń bàtà rẹ ni pé láíláí ìyàwó tán òun lè fi ìyàwó ìṣògùn ọlọ́run àjẹ́ tó ń bímọ fún un tó jẹ́ kí ó já sọ gbogbo ẹ̀ ìyá ọlọ́fàdá nínú bí wọ́n fún ìṣògùn owó kìíní kan ló máa ṣe òun ò lè gbárù ẹ̀ ọlọ́run ní jẹ́ kó ń gbárù ẹ̀ ìyá tó wà lẹ́gbẹ̀ẹ́ ìyá ọlọ́fàdá ni pé kí ló wá bẹ́ẹ̀ tí o ti bẹ̀ kó kí ni nǹkan náà tá a rí rẹ̀ rí tí ọkọ yẹn bá ti lè bọ́n mulẹ̀ tó ti lè sọ fún un pé wá ìyá ò ní jọ ọmọ ẹ tó kinní kan wọ́n lè jẹ́ kán fòun ṣe kán fòun ṣe nígbà tí iye tó ti níyàwó ní jọ ọmọ nǹkan kan wọ́n ní ọ̀rọ̀ dẹ lóbìnrin yìí sọ ṣé irú ẹ̀ ń tẹ̀mí gbé sílé ṣé ó lè gbarú nǹkan báyìí kó lè gbà mo ti ẹ̀ mọ̀ ni pé kò lè wọ̀. mi ò lè gbà o. mo mọ àmúṣọ. Ọlọ́run tiẹ̀ ní jẹ́ nǹkan tó máa sún wa débi pa máa wò sùn pa máa la fẹ́ fi ìyàwó wa ṣògùn àwa ò ní rí nǹkan tí màá wá sọ ni pé ẹ má dé bẹ́ẹ̀ yẹn mọ́ ọ̀rẹ́ burúkú làwọn yẹn ọkùnrin yẹn gan ọ̀dájú ni tó wò sùn fóbìnrin tó ń bímọ fún tó lóun fẹ́ fi ṣògùn owó. ẹ tó bá ti di pé bẹ̀rẹ̀ sí ní lọ síbẹ̀ sí náà máa ní pé kẹ́rin mi náà lọ fìyàwó ní ṣògùn ní ọmọ kan bá fi mi ṣògùn owó ẹ bá fi mi ṣògùn ẹ bá tà láti fi mi ṣògùn owó kan padà ní màmá. ẹ káàsán àyíbí la wa. ẹ sà láti bí oṣù mẹ́ta ẹ̀ sanwó ná kí ló dé. wọn lásán owó náà. a máa bẹ̀ wọ́n. ẹ̀yin bẹ̀ wọ́n. bàbá ọkọ mi ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ó ń ṣọmọ olókùú bẹ́ẹ̀ ní ànísín pẹ̀lú òkú ẹ ṣe sùúrù díẹ̀ sí fún wa a máa san. ọ̀rẹ́ bẹ̀ kọ́ rárá last 2 months àwọn tó bá yẹn sanwó nìyẹn ti last month àwa la dáwọ́ nulẹ̀ ta san ṣé à ń bá yín lo náà ni. a máa yọ iná yín ni kò sọ̀rọ̀ tó máa bínú. báyìí kọ́ ló máa ṣe máa rí. yẹ́sà ẹ̀ wá ní máa bá yín sọ́wọ́ náà kalẹ̀ a máa yọ iná yín kalẹ̀. àyè máa yọ ọ́ náà olú máa mú. Mr. James ó má dà lọ́mọdẹ́gbẹ̀ẹ́ ẹgbẹ́ ò máa ń ṣe ilé ọmọ àìsàn àgbà ló bà mẹ́rin wá jẹ̀ gbà. sísun bí jẹ́rẹ́. àdí àtọ́dẹ̀ wà lẹ̀ ni o lè wọ́ọ̀kì yìí. o lè wọ́ọ̀kì o ìyẹn o lè wọ́ọ̀kì. ìyá gbà o lè wọ́ọ̀kì ká ní nǹkan tó lè wọ́ọ̀kì ni. ó sọ fún pé kí ni. kì í ṣe pé mo là mọ́lẹ̀ bẹ́ẹ̀ náà mo pẹ̀ sọ fún ni kí n dẹ̀ tó tiẹ̀ láǹdì dé anywhere báyìí ló bá yarí rẹpẹtẹ ó má yarí gan. tó bá jẹ́wọ́ náà ṣé o lè gbàrú ẹ̀ ṣé o lè gbà á ọgbọ́n la máa fi ṣe é ó ní bí wọ́n ṣe ń ṣe pẹ̀lú ọgbọ́n ni. tí ó yarí gan ni ó yarí rẹpẹtẹ. gbogbo sáìdì erépo táwọn èèyàn pọ̀ sí gbogbo bẹ́ẹ̀ láti dé àárín wọn. ṣé bẹ́ẹ̀ ẹ̀dẹ̀ wa wọn dé àgbẹ̀lọba gbogbo àgbẹ̀lọba ṣé gbogbo bẹ̀lẹ̀ tí wá wọn dé ṣá. kódà gbogbo ẹ̀yìn àgbẹ̀lọba gbogbo bẹ̀ la wá kò sáré ẹni tó jọ wọ́n.
ẹ wá gbọ́ o a ní sinmi ní olórí ọ̀rọ̀ yìí o torí àwárí ni obìnrin wà nǹkan oṣù rẹ̀ dandan la gbọ́dọ̀ rí wọn ẹ wò ẹ wá lọ sí ìsàlẹ̀ báyìí ní pápá níbi tí wọ́n ti ń ṣe ẹ̀gẹ̀ níbi táwọn obìnrin ti máa ń ṣe ẹ̀gẹ̀ yẹn ẹ wá wá wọn lọ síbẹ̀ nísìn ní kíákíá láti wọ́n dandan la gbọ́dọ̀ rí wọn ẹ má ṣeré o dandan ni ká rí wọn. ṣó yẹ yín dandan ni Ọlọ́run gbọ́dọ̀ fún wa ṣe o. ọ̀rẹ́ mi àbí báwo. ó ga báyìí o. ó tiẹ̀ da àwọn náà ló ń bọ̀ yìí. báwo lẹ ṣe ṣiṣẹ́ rí wọn. a rí wọn ẹ rí wọn náà a rí wọn rárá. o gbọ́. a rí wọn o gbogbo òsàlẹ̀ odò láti tú kódà gbogbo àwọn inú omi gbogbo ẹ̀ látọ̀ bọ̀ tó dà dáàdì ní ká máa bọ̀ sókè. ó da dáàdì náà wà ń kọ́. kódà dáàdì bá ń sàlẹ̀ odò wọ́n ní pé àwọn ò rí wọn rárá kódà àwọn apẹja tó bá sọ̀rọ̀ wọ́n ní òun kò fèrè wọn rárá dáàdì gan ni ẹ yẹ báyìí àwọn ò rí rárá. ẹ wá gbọ́ o a ní sinmi ní dandan ní ká rí wọn ẹ jọ ní kíá báyìí ṣe wá rí ẹ̀yin kò ní rẹ̀yìn kò ní sun yín o ẹ wá gba báyìí lọ ẹ lọ síbi oko kòkó yẹn ṣó ti yé yín mo ti ní káwọn tó kù yín náà lọ síbi tí wọ́n ti ń ṣe ẹ̀gẹ́ yẹn ẹ̀yin náà wá kóra ẹ lọ síbi tí wọ́n ti ń ṣe níbi kòkó yẹn bíi kòkó gbogbo bẹ̀lẹ́ gbọ́dọ̀ fọlá gbọ́dọ̀ rí wọn torí dandan la gbọ́dọ̀ rí wọn ṣó ti yé yín. a máa gbìyànjú agbára Ọlọ́run fún wa rí o. àmín a máa gbìyànjú. Ọlọ́run fún wa rí o. gbogbo àwọn ti wá wọn mọ bí aṣọmọlẹ́bẹ̀ tí mo tún wá rò nǹkan kan kí ló ń rí o. ṣé kìí ṣe pé owó tí ò sí ní ọwọ́ ọkọ madam ló fi jẹ́ kó bá ọkùnrin mi sá lọ báyìí. ọ̀rẹ́ èmi ò máa wá ronú lọ bí tó sọ yẹn ọ̀rọ̀ obìnrin lágbára lóòótọ́ ó ṣòro ó lè jẹ́ bẹ́ẹ̀ ó dẹ̀ lè má jẹ́ bẹ́ẹ̀ ṣùwárí ọ̀dọ́ là wá iṣẹ́ tí wọ́n gbé fún wa ẹni tán ní ká wá dandan la gbọ́dọ̀ rí ó ti yẹ mọ́ sí kan ara ẹni ó ti yẹ má bẹ́ẹ̀ nìkan kan sọ ti yẹn ò kàn wọ́ ẹni tán ní ká wá gangan ní ká wá rí gẹ́gẹ́ bí iṣẹ́ tí wọ́n gbélé àwa lọ́wọ́ ó ti yẹ wọ́n ní àwọn dádì wọn náà sì wà nísàlẹ̀ odò ní odò ó ti yẹ ká lọ tètè bá wọn. ayé ògúnròdó ayé ògúnròdó ayé ògúnròdó. ẹ gbọ́ kí ló ṣẹlẹ̀ yìí. òòṣà ògúnròdó máa ń bínú. pé gbogbo ohun tó jẹ́ òfin tó ń pa aláṣẹ fún wa pé àgbọ̀dọ̀ ṣe ó lọ́pọ̀lọpọ̀ ẹ̀ láti ṣe. ó ṣe ìtorí pé òun wá fẹ́ràn wa òun fi wálẹ̀ ló jẹ́ kí a máa fojú òun gbolẹ̀. ó jẹ́ kí màá fẹ́ gbogbo tó ń kọlé èrò fún wa àtàwọn òfin tó ń kà fún wa ó ń ṣe lákàn ṣe bó ṣe wù wá èyí tí wàá bí òòṣà ògúnròdó mú kó lọ jẹ́ kí n mọ̀ pé lọ́wọ́lọ́wọ́ báyìí ìkan nínú àwa ọmọ òòṣà ògúnròdó àwọn nǹkan tó jẹ́ òfin pé nǹkan kan ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí tí ò yẹ kó ṣẹlẹ̀ pé ó ń bí òun òòṣà ògúnròdó ó ń bí òun nínú ẹjọ́ ilé ìta ló ti ṣẹlẹ̀ nínú wa. ká máa gbọ́ ọmọ awo mi ò jẹ́ fọwọ́ padà wo lójú ọba alẹ́. kí ló dé tó ń pọ̀ balẹ̀ yẹn wọ́n sọ̀rọ̀ sùn ta ìsọ̀rọ̀ ní ọba alẹ́ yẹn mo sọ fún ẹ pé nǹkan ṣẹlẹ̀ ńlẹ̀ mi ni ó dẹ̀ ní ọba alẹ́ yẹn. àpàdé báyìí lọ. ayé ògúnròdó. ọba alẹ́ yẹn. tí àwọn owó tó kù bá tiẹ̀ mọ̀ Yorùbá sá sọ pé ojúkòrò kí ìkojúkòrò jẹ kí ló ṣẹlẹ̀ nínú ilé láàrin ìwọ àti ìyàwó kékeré tó ṣẹ̀ṣẹ̀ fẹ́ tó níṣe pẹ̀lú òòṣà ògúnròdó. ayé ògúnròdó. ayé ògúnròdó. ayé ògúnròdó. ṣe rí lákọ̀ọ́kọ́ náà ibi tí àwa yìí kì í ṣe ibi tí èèyàn ti lè parọ́ lóòótọ́ nǹkan kan ṣẹlẹ̀ láàrin èmi àti ìyàwó mi àti ilé àṣírí tó wà lọ́dọ̀ mi nǹkan tó dẹ̀ ṣẹlẹ̀ náà ju pé èyí tó jẹ́ ìyàwó kékeré yẹn ó lágídí díẹ̀ mi ò mọ nǹkan tó ń ṣe mi ò mọ túlétúlé ẹ̀ tó lọ fọwọ́ bòkú lójú tó lọ wọnú lé àṣírí ó wọ bẹ ó dẹ̀ ti rí àwo. ọbalẹ̀ nígbà tí o ti rí pé túlétúlé ìyàwó ẹ̀ o ti tọ́ bòkú lójú kí ni ìgbésẹ̀ tó gbé. mo gbé ìgbésẹ̀ mo ti ṣe débi pé gbogbo torí kò lè rántí ó ti parẹ́ mọ́ níyè. ọbalẹ̀yẹ nígbà tó mọ̀ pé ewúrẹ́ tó bá da fánà fi ń kó fa òfin wa kọ́ nìyẹn ẹ̀tọ́ ẹni láti mú ọmọbìnrin wá bí ó ti di ẹran
òrìṣà Ògúnròdò. ẹ má jẹ́ kó tí ì dẹrùn Ògúnròdò mo ṣẹ̀ṣẹ̀ fẹ́ ní gbogbo àná ládẹ mo gbó wàhálà tí mo ṣe kí n tó rí ọmọbìnrin yìí fẹ́ ọdún mélòó ló ti lò lọ́dọ̀ mi tí màá fi ṣe ìpèsè fáwo. ayé Ògúnròdò. ayé Ògúnròdò. ayé Ògúnròdò. ọbalẹ̀ gbogbo tí mo sọ sẹ́lẹ̀ fún ẹ ní ọjọ́ mọ́kànlélógún kó fi mọ́kànlélógún méjèèjì nínú kó mú ọmọbìnrin yẹn wá kó di ẹran Ògúnròdò kí ìwọ́n dẹ̀ máa lówó sí tàbí kó fẹ́ máa rẹ̀ ẹ́ di ó yẹ gbogbo owó tó ní ẹ̀dẹ́ lẹ́nu máa lọ. ayé Ògúnròdò. ayé Ògúnròdò. ìtúlọ̀rọ̀ yìí ò ẹ̀ olè olè kankan. èmi náà wà òkè. mo wà òkè ìwọ náà nǹkan. ó ti wà ń bẹ̀. room 204 ló gbà ní room 204 èmi ò láìké sí wọn jàre sí wọn tutù dáadáa ò ṣe gba 205 205 yẹn bẹ́tà ok èmi náà ní pẹ́ débẹ̀ mọ́ alright love you Ìjẹ̀bú. Yes ma. wàá yà ń bẹ̀ yẹn sí because a lọ sí straight yẹn mo kò yà ń bẹ̀ yẹn. àmọ̀ yẹn yẹn ìṣòwò káfọ́ lọ́sùn wájú káfọ́ lọ́sùn tún yà náà ṣé yìí máa tún yà dán epo tí wọ́n 200 per litre ń tó epo. Are you okay? Kí ni problem tó ní pẹ̀lú yẹn? ẹ jẹ́ kí n tọ́nù nìyẹn o mo ti tọ́nù o dédé ẹ̀rẹ̀ ń pariwo ṣé bàbá àṣẹ tí bàbá náà ṣéǹjì ti dé adébọ̀sọ̀wọ́ ṣéǹjì máa dá àmọ́ 200 per litre ẹgbẹ̀rún bọ́ sọ̀rọ̀ 10,000 rárá sínú pilot mi jẹ́ po. mo ní kò gbẹ́rù sọ̀rọ̀ ọ̀dẹ̀ ẹ gbà mí ṣé wọn lọ rẹ po nítorí Ọlọ́run kí ni problem ẹ náà sórí kí n máa sọ̀rọ̀ kó máa gbọ́ mi lẹ́nu yìí ó dà pọ̀ torí iṣẹ́ ń bò mí àbí. ẹ bẹ́ẹ̀ bínú o lọ́dọ̀ mi ò sọ èmi mú erin mọ́ àyà mọ́ bí de kọ́ ní èṣe mi my chest is paining me really paining me I have a painful heart. mo gbọ́ mọ́lẹ̀ látàárọ̀ ó ti ẹ̀wọ̀ ẹ̀yìn wò ṣé nígbà tó mẹ́kẹ́ ilé ara ò sọ fún ẹ pé ọmọ ẹ̀kẹ́ ilé ni. padà wá ní. ṣé wọ́n kọ́ ni mo bá sọ̀rọ̀ ni àbí nǹkan tí mo sọ yẹn ó ti ju ẹni mi lọ láti bá ẹ sọ. ó pọ̀ ju ẹni yín lọ bẹ́ẹ̀ ni. ìyá torí Ọlọ́run ẹ̀ẹ́dẹ̀ dúró síbi tẹwà torí Ọlọ́run ẹ mọ̀ pé mi ò tọ́ yín ẹ̀dẹ̀ má ṣe láti tọ́ mi kí ló dé náà ṣé ìlọmọ ọ̀dọ̀ tí mo gbọ́mọ fún ni àbí kí ni ti yín bá kí ni ti yín tó wá le tó tó yìí nǹkan tí mo sọ yẹn jọ ni mi lọ láti bẹ́ẹ̀ sọ tọrọ lórí ọmọ ẹ̀. ṣé mo pé mi ò kí ń dá sí bísínẹ́sì yín ẹ má ṣe láti dá sí bísínẹ́sì mi o ṣé ẹ gbọ́n bẹ́ẹ̀ ẹ má ṣe láti dá sí bísínẹ́sì mi o. ẹ káàbọ̀ ṣé dáadáa lè dé. madam ẹ wo dídí ọ̀rọ̀ mẹ́sàn-án lẹ́rìí ìfẹ́ ní bílẹ̀ dàbí ìfẹ́ náà ní ṣìngà. Àdàmú ẹ jẹ́ ká máa ṣe dáadáa bẹ́ẹ̀ ṣe mi ṣe ká máa ṣe o kí n sọ bẹ́ẹ̀ ṣe mi ṣe kẹ́rẹ̀ máa ṣe ẹ wò ọ̀rọ̀ àwọn àgbàlagbà wọn pẹ́pẹ́yẹ agbóyè pípípípípípípípí àwọn ọmọ rẹ̀ ló ń ṣe. àwọn ẹ̀yìn wọ mẹ́ẹ̀wò. mo máa wọ ẹ̀yìn wo kó ti ń pè é díẹ̀ yín náà ṣe kúkúrúkú. àwọn ọmọ ẹ̀ ló ń pèjọ yìí. èyí mi yẹn fún mi yẹn nílì sàn bó máa sọ̀rọ̀ yéèké ọmọ mi yéèké ẹ ò yí yẹn náà nọsùn rẹ ó nẹnu sọ ajú bí ti pẹpẹyẹ yéèké ọmọ mi yéèké ó sàmọ òwe mi ní bàbá ẹ èmi ló ń gbọ́ bùkátà lórí fàdà ẹ o. ẹ ṣe àdúpẹ́ ẹ padà sẹ́nu iṣẹ́ yín. ẹ máa sọ ikú kú o fi jẹ́ omi mú o. òun rè yẹ. wọ́n gbọ́dọ̀ dèrò ìṣẹ̀lẹ̀ ṣé náà jáde látàárọ̀ ọmọ yẹn èkìdán. èkìdán. òkè àbí èkìdán. kí ló ń jẹ́ èkìdán. tó bá kékeré fún wa fún lọ́yìn àbí kí ni kí n ṣe fún. ó lè máa pàṣẹ ń. wọ́n á pàṣẹ ń. jọgbé yóò ṣì dànù kó ní ẹgbẹ́ kí ni jẹ́ wálé rẹ̀. ẹ mú àǹfà. àǹfà ńkọ́.
àǹfààní ńlá jọ cook eke ọmọ o ọmọ eke. wọ́n ti fẹ́ jáde sa. irọ́ mi ò fẹ́ jáde ó ní o fẹ́ rí mi ní. gàrí wọn jẹ sí mi bá ti sọ fún kí n máa bọ̀ nílé kí n jókòó kí n sọ ọ́n máa sọ. àwọn ọ̀rọ̀ kan wà tí ó ṣe sọ ọ́nù lé náà ìyẹn mo ṣe ní kí mi jáde wá bá ẹ. ẹ má bìí sọ fún gbé ẹ dìde sa. no don't worry. ẹ sà àkọ́kọ́ níbẹ̀ ṣé mo sọ fún combination of a language is one that come to co-executive fún oníyàn máa ń pè ní a quality ọ̀rọ̀. ẹ jọ mẹ́bìínú o ọ̀rọ̀ nífẹ̀ẹ́ sọ́run ẹ ọ̀rọ̀ rẹ̀ jẹ́ sọ́fọ̀ ònìyàn gbọ́dọ̀ rí gẹ́gẹ́ bí ọkùnrin sọkùnrin nítorí sọ́fọ̀ mo sọ́fọ̀ ọ̀gá nù ẹ jẹ́ sí mi mo dẹ́ gbọ́dọ̀ sọ ọ̀rọ̀ ọkùnrin sọkùnrin nù ẹ. man to man ẹ gẹ́tù yẹ sà. yes sir sà ẹ bẹ́ẹ̀ bínú o dédé ìgbàkígbà dédé ọjọ́ kọjọ́ rí bá ń gbé madam jáde madam rẹ̀ jẹ́ ìyàwó nù ẹ sà ẹ bẹ́ẹ̀ bínú o dédé conversation fóònù wọn máa ń mékì ó máa ń yàtọ̀ ní tìmí o nítorí sọ́fọ̀ kò ní o bá pé àáfà wọn ti mọ sọ fọ salamu aleikum wa aleikum asalamu wa amina wọn mọ sọ fọ àfàrùn pé kò ní ẹdẹ pé àwọn wòlíì àwọn ọlọ́run ara ní Ṣàgámù kò ní sọ fọ hello hallelujah 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 àmín lórúkọ Jésù wọn mọ sọ fọ wòlíì ọlọ́run ara rò pé ẹ mọ sọ fọ wọn ti mọ sọ fọ wòlíì kò ní wọn sọ fọ pé àràbà yẹn nódògbolu pé iwájú ọpọ́n gbọ́ olùmọ̀lọ́tò olùmọ̀lọ́sù má fi bí péré má fàrọ̀ pọ̀ péré ó yá ifá orí mi rè o orí atọ́ orí agbó wọn mọ sọ fọ wọn babaláwo conversation rò pé àmọ́ tó ọ̀dọ̀ ìyàwó wọn ó yàtọ̀ o dédé conversation kí fóònù wọn orin gìnnì mọ́tò wáyé pa after the reggae play the èébú me after dem fi bú akọ̀kọ̀ sílẹ̀ nulẹ̀ kẹ́tùmí receive for another bú I love you too itri magrelossi tasting fried chicken Mr Biggs mi àárẹ̀ ṣáà máa ní tasting fried chicken o máa wọ̀n kẹ́ 720 rè bá ní hot dog is 1050 naira bẹ́ẹ̀ sì máa sọ fún ẹ má ra ta ẹ ṣáà máa rè bá pọ̀ ẹ sọ fún ẹ má kó lọ sóníyàn ní room 205 kẹ 204 ẹ bá di conversation ẹ ṣáájọ I love you ẹ ndẹ́ mo sọ fún èmi dẹ́rẹ́ mo ti nẹ́yàwó ìyàkùn kí n kọ́ tí pè mí I love you baby mo sọ fún conversation ọkùnrin sọkùnrin báwọn wọn máa ṣe fẹ́ràn wọn ti fẹ́ mi mo tún máa sọ fún I love you ránù dá ọkùnrin ni mo sọ fún ọ̀gá mi ó níyan pàtàkì ní ẹjẹ láwùjọ o ẹ jẹ́ kí n ṣe kiri kí n ṣàlàyé ọ̀rọ̀ kí n yànyàn rẹ sọ fún ọ̀hún ayárun ẹ o wọ́n fi ṣe kiri wọ́n pàtàn mọ́ kan o wọ́n pa ìtàn wọ́n máa pàtàn mọ́ ọ̀hún méjì. gbogbo wa tó bá ti ń gbé madam jáde àwọn ọ̀rọ̀ tó máa ń sọ lórí fóònù bí ọ̀rọ̀ I love you you love me I love you too pàdé mi ní room 205 ṣàwámà nǹkan kan. dídí náà máa ń rà kó máa ń rọ lọ sókè. èló ni sálárì ẹ lóṣù. ìjà ọ̀gá máa fi ọmọ ayé ìpèsè sálárì mi kó ní ọmọ aṣọ ọ̀rọ̀ rẹ̀ yọ òdodo wọ́n ṣe ọ̀gá 35,000 naira máa ń gbà pamọ́. 35,000 tí n bá wá ní òkè mo fẹ́ fún ẹ ní owó oṣù mẹ́ta pọ̀. èló ló jẹ́. owó oṣù mẹ́ta Ọlọ́run máa ṣeré láyé mi máa ṣeré láyé mi máa ṣeré ní òní ẹ̀sà 105 ni máa jẹ oṣù mẹ́ta. 105,000 naira. lẹ́yìn 5,000 máa fi yẹn ṣòwò káàdì. kó tó kúrò ń bí lẹ́nìí èmi kìíní à fún ẹ ní owó oṣù mẹ́ta pọ̀. Ọlọ́run ò ṣe o oríye fún mi máa dúpẹ́ ẹgbẹ́ mi wá sí dùgbẹ́ wọn dẹ̀ tún ṣá àwọn ẹni wọn tí wọ́n fi àdúrà sí mi ọ̀gá ẹ wo dọ̀bà lẹ́mìrì. ẹ wo ti tọ́ ni má máa sọ mi ò ní sìnkà láyé mi ò ní sìnkà lọ́run òun ni má máa ṣe oore. nǹkan tó bá mi sọ lọ́sàn-án yìí tó ṣẹ̀ṣẹ̀ bá mi sọ tán sí ó jẹ́ kí n ní kinní kan ó jẹ́ kí n mọ̀ pé tó bá jẹ́ èmi náà ni mo gbé ẹ jáde tí mò ń báyàn sọ̀rọ̀ lórí tẹlifóònù tó dẹ̀ ń gbọ́ phone conversation wa definitely tó dẹ̀ ń gbọ́ I love you too meet me so hotel room 105,000 like your salary 205 and all that definitely bó ṣe máa pe madam náà ní bó ṣe pè mí náà ló ṣe máa pa madam tó máa ní wọ́n sọ for I love you wọ́n sọ for Oriental Hotel wọ́n sọ for shawarma wọ́n sọ for this wọ́n sọ for that so máa fún ẹ lówó oṣù mẹ́ta ẹ bí mo ṣe sọ and that will be your last day here today you know today is your last day here
You're sacked. Ọ̀gá, ẹ̀jẹ̀ mẹ́bí ní ẹ máa sáàkì mí. Ọ̀gá ẹ̀ ń ṣeré o. Every fool ọ̀gá mi every fool. Ẹ jẹ́ ká máa jáde jẹ́ every fool ṣe sà. Every fool. Bẹ́ẹ̀ni sà. Ní August. August fool ṣe ọ̀gá. No, for any sack fool. Ọ̀gá yìí ń ṣeré. Ọ̀gá yìí ń ṣeré ẹjọ́. Ọ̀gá Táíwò ẹjọ́ sọ ẹ sì ran ọyẹ fún mi tó ń bá fún mi oríṣi wọn máa jẹ. Owó yẹn wá pricing 105,000, okay? Ẹ jẹ́ kí n wọ́n mọ́tò ẹjọ́. Ẹjọ́ sá ẹ jẹ́ kí wọ́n yẹ fún mi. Yẹ fún bí èsì wọn máa jẹ. Bá fún bí èsì wọn máa jẹ lílọ ẹjọ́. Ẹ jẹ́ kí wọ́n mọ́tò. Mo ti ṣe èwo ni ṣé wo dísù ni àbẹ̀wò epo èwo lọ́ra méjèèjì. Ṣé April Fool rọ̀gá o? April Fool ṣe rọ̀gá o? Wọ́n dẹ̀ sọ tí yóò tọ́ mọ́ mi náwó. Mo ṣe April Fool ọ̀gá àìwọ̀ kan kọjá yìí. Kí ló ṣe gbígbà ní ọdún náà? Mo ṣe April Fool ọ̀gá ló pa sílé kọ́mẹ́kọ́mẹ́. Kí ni irú àdáadáa wo nìyẹn? Ó yẹ kó gbàgbé gbàṣùgbọ́. Fáìn kí n máa bọ́ lẹ́nu ọ̀nà. April Fool. Ìrìn ìṣẹ̀lẹ̀ ìṣọ́fọ́. Ìmùsọ̀rọ̀ dédé ọ̀rọ̀ màdàmú wọn. Conversation with madam mam ṣe nu mọ́tò. Love you after the reggae play the book. Ọ̀rọ̀ madam kọ́ mú conversation. Gbogbo tí madam sọ lọ ń sọ fún ọ. Ọ̀tán tí ẹ bá ọ wọn sì ní sáàkì ẹnu ì máa pa ẹ mo sọ fún ọ tẹ́lẹ̀ mo ní ẹnu ìhùn lọ máa pa ẹ pátápátá. Ṣé ẹni máa ń pọ̀ nìyàn ni? Ẹnu kò ì pa nìyàn ń gbọ́ bá dénú sàré wàá máa mọ̀ pé ẹnu ń pààyàn wàá máa bá wọn kan sọ pé ẹnu ń pààyàn ó ti lọ. Ṣé mo sọ fún ọ ọmọ ọlọ́mọ àṣekú ròkò ọba mi ń bí ni mo bọ́ ń bí lóòótọ́ àmọ́ máa fi mí bí lẹ́nu. Dédé plan yẹn dédé re roro mo náà jẹ́ àkọ́kọ́ lọ́jọ́ rò kọ́kọ́ wa kó mú application wọ ẹ̀tọ́ kó kàn géètì kí mi sì géètì rẹ̀ ẹ ṣe mi rè sign lẹ́tà rẹ̀ kó lójú sọ̀fọ̀ ọ̀gá witness sọ̀fọ̀ okay ṣé ọmọ security rè máma èṣe rẹ̀ ni rè máma jáde nítorí sọ̀fọ̀ mọ ojú nǹkankan rè má kiri níbẹ̀ mo sọ̀fọ̀ ọbẹ̀ rẹ̀ wọn fi ṣáì àwọn oyè àbọ̀ ní kóòdù wọn fi ṣáì kóòdù sáà mọ́bọ̀ ní Abẹ́òkúta dédé ro ẹni ẹni possible ẹsẹ̀ ni má gba mọ́tò ìnáwó mi ẹsẹ̀ ni má gba ṣẹ́ dẹ́fà díjẹ́ dẹ́fà ni má ṣe títí mẹ́fi kú torí sọ̀fọ̀ I will live and die in Africa nothing can take me out of this country. Ní gbogbo yín sọmọ John the Baptist ó délé àìsájú Jésù ta ló ní gbogbo ògo Jesus Christ èmi mọ́ ní gbogbo bíbá lẹ́yìn ìgbà tábùrù mi bá ti sẹ́ńbí kúùkù náà lọ àbúrò mi náà lọ tó máa gbàṣẹ tiẹ̀ bá ọtí lọ náà. Àbúrò ẹ òun wà tírẹ́nì lágbára Ọlọ́run kó tó dé ibi kó tó bọ́ sọ́kọ̀ bọ́lẹ̀ ní ìlú ẹ̀ lágbára Ọlọ́run máa lásìdẹ́ǹtì. Àpadà kàṣà àpadà. Irọ́ níjà gbẹ́dọ̀ ó ti lọ ẹ̀sà. Èsì ni mo máa ṣe é lè lé mi jáde wọn lákòó wà lókè mi. 105 wọn jẹ́ mi wọ́n dẹ̀ máa fún mi mílíọ̀nù kóòdù bẹ́ẹ̀. Wọ́n fún ẹ lórí burúkú wa ọ̀gá sa ẹ bẹ́ẹ̀ bìrì náà April Fool àìdíje o ọ̀gá ẹ má bìrì. mo wo wà ayé o mo wo wà ènìyàn mo wo wà ayé o mo wo wà ènìyàn ọ̀rọ̀ ilé ayé wà kan bòbò ẹni tá ò lérò ló fi kú pànìyàn ayé lè tẹ̀bí tọrẹ. Ṣé ọmọ bí ṣe wá ṣe máa rí kí ká bìlí pé máa pẹ́ ẹ̀ náà wá get in touch with you. Okay, I'll be calling you every hour. Okay. Chief, driver wan call. Oh, ó ní àwọn èèyàn fẹ́ ṣe nǹkan so wá lọ bá wọn. You told me that. But kò sọ anything fẹ́mi now. Fault mi ni. Torí bóun ṣe sọ fún mi ó yẹ kí n sọ fún ẹ pé okay driver bá fẹ́ lọ ṣe nǹkan kan bẹ́ẹ̀ I'm sorry. Bẹ̀dẹ̀ mi ló yẹ kí n sọ fún ẹ okay. But chief, tí yóò bá máa jáde nǹkan èèyàn máa ní driver now. Ìwọ fẹ́ jáde níbo ló ń lọ? It's not that but. Bóyá o níbi kan lọ àbó níbi kan lọ I'll get you a driver tó máa wà stand by alright bẹ̀tẹ̀ mi ò rí ibi kan tó ń lọ. All right, let's do the thing. Love you. Love you. ọ̀rọ̀ ilé ayé wà kan bòbò ẹni tó lérò ló fi kú pa ni ayé lè tẹ̀bí tọrẹ ẹ ṣọ́ra àwọn tó nù ní ńlọ́pọ̀ lápànìyàn bọ́ ti nù ní láti inú ẹ̀jẹ̀ ni wọ́n ti ń rọ́bí abẹ́ orí kálára ṣọ́ra o kò sẹ́nìkan fẹ́nìkan ayé lè tẹ̀gbọ́n tàbúrò ẹ ṣọ́ra o ayé lè wọ́wọ́ wà ayé o mọ̀ wọ́ wà ayé.
ọ̀rọ̀ ilé ayé wá kan bóbó ti kan bóbó ẹni tá ò lérò ló fi kú pa ni nínú ayé lè tẹ̀lé tọrẹ ẹ ṣọ́ra. oníkálukú ń lọ wáyé tiẹ̀ mo wáyé tèmi tiẹ̀ aláyé ló láyé kẹ́ ẹ ṣọ́ dáadáa káyà má ṣọ́ àwọn. àrùngún ọmọ kì í má máa bá wọn bí o kì í má máa bá wọn bí ní. ayé lè tọmọ tìyà ẹ ṣọ́ra o ẹ ṣọ́ra yé. wọ́wọ́ wà ayé o ẹni bá ti rí wa èèyàn aṣọ wa wò. wọ́wọ́ wà ayé o ilé ayé kò gbá mi lọ. ọ̀rọ̀ ilé ayé wá kan bó bá ti rí díẹ̀ kó máa ṣọ́ra yé. ẹni tá ò lérò ló fi kú pa ni. láàrin ọ̀tá láàrin ayé lè tẹ̀lé tọrẹ ẹ ṣọ́ra ló tẹ̀lé. How are you? How are you? Aram ti jáde ni. Àwọn ti jáde. My wife. Wọ́n ti jáde. Ẹyẹ òsọ kàbẹ́yìn gan ṣe ń jáde làwọn náà ń dún bìrìbìrì jáde. Gbogbo èrò tèmi tẹ̀ ní wípé bóyá ilẹ̀ ní pé ká máa bọ̀ ń bí ẹwà o. Torí àwọn gan. So mo ṣe jáde kúrò lè o náà ló drive out. Ìyẹn ti tó táìmù wa. Àwọn ti pẹ́ bẹ́ẹ̀ ṣe jáde àdúgbò pẹ́ tẹ́ ẹ jáde. Ẹ̀yin náà ti jáde ó ti ṣe díẹ̀ báyìí sá. It's okay. Àwọn àti àgbà náà ló ṣe wọ́n. Ìyẹn ti ẹ̀kọ́ ní ìṣù báyìí. Mo wá ayé o, mo wá ènìyàn. Mo ti rí kí n tó sọ. Mo wá ayé o, ìrírí ló ń jàgbá lágbà. ọ̀rọ̀ ilé ayé wá kan bóbó. ẹni tá ò lérò ló fi kú pa ni láyé. ayé lè tẹ̀lé tọrẹ ẹ ṣọ́ra. àwọn tó nù ní ńlọpọ̀ lápànìyàn bọ́ ti nù ní láti inú ẹ̀jẹ̀ ni wọ́n ti ń rọ́bí abẹ́ orí. kálára ṣọ́ra o kò sẹ́nìkan fẹ́nìkan. ayé lè tẹ̀gbọ́n tàbúrò ẹ̀ ṣọ́ra o. ayé lè. mo wò wá ayé o. mo wò wá ènìyàn. mo wò wá ayé o. bí mi ò bá rí mi ò ní sọ. ọ̀rọ̀ ilé ayé wá kan bóbó ti kan bóbó ẹni tá lérò ló fi kú pa ni. Sáré dọ́dọ̀ rẹ̀. Ǹjẹ́ wọ́n sọ fún mi kí tó jáde pé okay o máa lọ sọ́dọ̀ rẹ̀? Talk to me! Did you tell me? You did not. Yes. Ṣé ọ̀rẹ́ tí wọ́n lọ kí yẹn kò sí ilé ọkọ ni? Àbí ìwọ mọ̀ pé ilé ọkọ lówó dẹ̀ ti bímọ? Ẹ wo ẹ má bínú tí mo ṣe ń bọ̀ náà ni mo pàdé traffic lójú ọ̀nà. Traffic? You're not even a good liar. Traffic by this time. Ofoloju. Come. Let's go. Láti wákàtí ìlọ, kò gbọ́dọ̀ jẹ́ kí madam drive out of this house. Ọjọ́kọjọ́ tó bá dẹ̀ ti drive out, ma sákẹ́. Until tí n bá sọ pé, yeah, mo ti gbà láyè láti jáde. Tó bá fẹ́ sẹ̀rìn jáde ńkọ́? Kò bá fẹ́ fi orin rìn jáde kò gbọ́dọ̀ kúrò nílé. Last order. Bísí ó kàn drop ọmọ kalẹ̀ látàrọ tó ti sunkún ṣáàgbọ́n mi lọ́wọ́ mi. Bísí.
gbogbo ara jogún yìí ó ṣàtẹ̀lé mi dàbí orí ilé ìṣá àmọ́ orí mi ẹlẹ́dàá mi kò ní gbà fún yín ẹ wò ó tábà lójú ọ̀la lọ́láyé kẹ́ẹ̀ṣọ́ dáadáa káyà má ṣọ́ àwọn. àrùngún ọmọ kì í má máa bá wọn bí o kì í má máa bá wọn bí ní. ayé lè tọmọ tí a fẹ́. ìwọ náà mo ti ń dúró dé. ẹ má bínú wáyà kan lọ já ń bẹ tí mi ò bá dé tètè tó mi ẹ̀rọ bá mo létí kú mo sì ń dì. owó tí oníkíchì fi yá ń gbà yẹn ṣọ́ọ̀tì fún ẹ báyìí. owó tí mo fẹ́ yá àwọn ìfún mi o. wọn ò tí ì fún ẹ. wọn náà máa fún mi ní ìparí oṣù. bíi èlò lówó yẹn. 20,000 ni a fẹ́ ṣe òkú ní mọ̀lẹ́bí wọn bá pín ìyẹn fún mi 20,000 péré ni. so what if tí n bá fún 40,000. ẹ wo mo já sí gan April Fool à ń pè yẹn 40,000 naira báyìí wọ ẹ padà jàre èso tó bá fẹ́ sọ jàre April Fool èmi nìkan mọ̀. mo ní mo máa fún ẹ ní owó yẹn yeah like seriously máa fún ẹ 40,000 naira. ẹ dúná bí ìgbà mélòó máa fi dá padà báwo ṣe fẹ́ san. 40,000 madame ẹ̀ ní dànù ẹ̀ ní ṣubú dànù lágbára ọlọ́ọ̀ni alákòóbá ilé yìí ò lè dúró lọ́mọdé lágbára ọlọ́ọ̀ni gbogbo nǹkan tẹ́ bá dáwọ́ ilé lọ́mọdé. ọlọ́jọ́ ti tó kí ló dé. 40,000 àmọ́. mélòó lè máa. ọmọdé akẹ́yẹ̀ máa gbàdúrà ọmọdé akẹ́yẹ̀ máa wà gbọ́rọ̀ o wò mí ìyá mi láti bíi 1968 mi ò gbàdúrà rí ẹnìkan ló sọ fún mi lánàá nígbà kí n máa gbàdúrà tí n bá ti ń jí kí n máa bọ́ lọ́n sọ̀rọ̀ kí n máa kúnlé àdúrà wọ́n máa dánwò lé ní ọmọ ṣiṣẹ́ 40,000 naira ẹ̀ ní ṣubú dànù lágbára ọlọ́run ẹ̀ pẹ́nu lé ẹ̀ pẹ́ towó ẹ̀ pẹ́ tọmọ ẹ̀ pẹ́ tà láàfíà ẹ̀ ní ṣubú dànù ojú ni. wo ó ti tó kí ló dé má fàdúrà pa mi àmọ́ ìwọ náà máa wá ṣe favour kan fún mi. ẹ gbogbo oore pápátá ẹ firi oore pápátá ẹ béèrè 40,000 naira lẹ pé láì sọmọdé owó inú gbogbo àwọn kanṣu gan gbà ẹ jọ ẹ béèrè. mo fẹ́ sáré jáde nsìn àmọ́ mi ò ní pẹ́ o. ẹ jáde mo ti mọ̀ àìmí náà 40,000 naira láì gbé láì fà kó sí kí ló dé tí àwọn Yorùbá ń sábà ṣe oore tó firi ẹ mú oúnjẹ ẹgbẹ́lẹ̀ èrí ẹgbẹ́lẹ̀ ẹ̀fẹ̀ gbà sí ẹ wá dé ṣé ewúrẹ́ máa wá ewúrẹ́ ò lè wá bí ìwà tẹ́fẹ́ kó bá mi lè lé nígbà ọ̀gá fún mi ní sọ pé ẹ gbọ́dọ̀ jáde tẹ́lẹ̀ gbọ́dọ̀ jáde ẹ wá sọ pé kémi gba 40,000 naira kẹ́yìn jáde kò bọ́ sí o kò lè wọ́ọ̀kì o. má rojọ́ jù ṣó gbọ́ ó fúlọ̀ jù ìwọ ló ní. tí bá padà dé máa balance. sẹ́rí ẹ̀ wò èmi ò ní kẹ́ ẹ má jáde àwọn kí la wà fúnra wa fún àti ẹ̀jọ̀ra gan pé fámìlì mi ní ẹ máa fẹ́ ẹ jẹ́ tá a bá wádìí dáadáa ìyá mi náà kópa ẹ mọ̀ tó máa ṣẹlẹ̀ ṣe wò ẹ wá ṣe fèrè ẹ̀yin náà tẹ́tẹ́lẹ̀ bẹ́ẹ̀ bá jáde kó ń pẹ́ wọlé ilé yẹn wá dábì sẹ́mu mọ̀nàmọ́ná tó máa ṣe wá ẹ wá bá mi ṣe bẹ́ẹ̀ ẹ lọ ẹ dé làbá ní gbogbo ẹnu mi ní gbogbo nǹkan máa lọ déédéé sẹ́kù torí ọlọ́run èkó báyìí ẹ máa lọ. ẹ ṣe kankan kan ló lè múri ṣé ẹ fọ́kẹ́ tètè lọ ẹjọ́ tọrọ lọ ẹ tètè lọ ẹ lè wá dágídí borí. ṣọ́ ìrìn mi ò tọ́ ìṣiṣẹ́ mi ò kí n má má rìn sọnù o ìṣẹ̀dá mi gbọ́ ṣọ́ ìrìn mi ò tọ́ ìṣiṣẹ́ mi ò kí n má má kánjú lábẹ́ gbígbóná. ìyàwó lè ní ọ ó ti di ìyàwó lè bá ìgbésí. I think it's time for you now láti máa lọ síbi èmi ìnífẹ̀ẹ́ nǹkan tí wọ́n máa lọ fi ọlọ́pàá tó máa mú wá síbi tí wọ́n máa fi arrest mi jọ torí ọlọ́ máa lọlé mi ò lè ṣógun bàbá tó gbé e sílé yẹn mi ò lè ṣógun ẹ o kò yẹ wàá máa lọ sílé. but baby báwo ló ṣe máa ń ṣe báyìí náà I'm sick and tired of bàbá yìí bàbá dàtí ìyàwó lé ní mi ò láìkẹ́ náà kí ló tó ń ṣe báyìí ṣé ìwọ mọ̀ pé nǹkan tó fi tọ́ mi lẹ́nu yìí nǹkan kí bẹ́ẹ̀ tó bá ń gbọ́ ó bad gan. ọmọ ìlú àbámọ̀ládé ká lọ bí àràkadé ní mọ̀nà wà fún mi ohun èdè bí èdè máa ń lọ pẹ̀lú ọ̀gbìn fún mi rí ti.
sunkún. ẹwà ayé o ẹwà ayé o ọtí mi ṣe ká ẹwà ayé o ara ayé tí mi. Kan. Madam da. My junior wife. Where is she? Ọlọ́run jẹ́ délé bá ọ̀rọ̀ ìbànújẹ́ o. Ṣé rí àánú abiyamọ ṣe rí gan lónìí? Ṣé bá rí mímọ̀dá ṣe lọ́nà mọ́lẹ̀ tí a kú gún ọmọ àwòjú ọba ni arúnṣu akọrẹ o fẹ́rẹ̀ mọ̀ pàrùn ṣu akọ àfi kéèyàn tó yàtọ̀ ó jẹ́ ìwé inúbò tuntun kó kọ́ fi nù gbọ̀nsẹ̀ dáadáa ó nílò ara ìyẹn nílò máa ń tẹ́lẹ̀ sàn wọ́n sáré wọ́n ló ń gbó lọ kí wọ́n lọ sí gbọ̀nsẹ̀. lọ́wọ́ kan ṣá. ó ti jáde. Good. Go and lock that gate and give me the keys. 10, 9, 8, 5, 4, 3. Oh! Oh! Mo deny mi gbà yẹn pé kò nǹkan yẹn ò ẹ́ tàrí mo tó yẹ pé láti gbà yẹn kò síbi méjì tí mò ń jẹun sí gbogbo oúnjẹ tí mò ń jẹ bẹ̀ ló ń download sí àrọ sínú ni ìwọ jẹ́ kó nọ̀rọ̀ tán àfọ ẹ̀ ló èrí yẹn tó bá nọ̀rọ̀ tán ó tó pipe ó ti mọ̀ tí a láti sọ̀rọ̀ ok tó bá mọ̀ ẹ̀ kó fẹ́ wá síbi ó lè fẹ́ ká ẹjọ́ ẹ̀rọ wa dáadáa mi ò mọ̀ kó tó máa sọ fún ọkọ ẹ̀ kò yẹ ẹsẹ̀ wọ́n ló mọ̀ tó máa sọ but ó lè débí ní 7 a.m. kó dẹ̀ lọ ní bóyá bí 8 p.m. lálẹ́ ó gẹ̀dẹ̀ ẹ̀sán á lè ní time láti ṣe dáadáa kí ṣerú eléyìí tó kàn máa wà tó máa ṣe quickie tó máa lò ń lọ. baby sori anytime bàbá ti ń sọ̀rọ̀ máa bá mi máa yọ ọ̀rọ̀ ọkọ ẹ̀ bàbá yìí máa bá mi máa yọ kàn bẹ́ẹ̀ ṣùgbọ́n àti pé gan nǹkan tó yẹ kó máa sọ̀rọ̀ nípa ẹ̀ nísìn òun ni ọ̀rọ̀ ministry ẹ̀ church tó sọ pé mo fẹ́ kọ́ fún ẹ mo fẹ́ kó lọ sí anywhere kó lọ wálẹ̀ síbẹ̀ I will pay for it sori bàbá tó gbé mi sílé burúkú owó ó ń bẹ lọ́wọ́ ẹ̀ and tá a máa fi kọ́ church yẹn gan tán gan baby o ò lè mọ̀. wàhálà lè fún wíì náà wọkọ. wo ìwọ ṣáà ti wálẹ̀ tó bá ti rílẹ̀ gbá mi lágo. kí ni mo sọ fún kò ṣe lẹ́kọ̀ọ́ mo ní kó máa lọ sílé ó ní mi ò pé mo ń sè kí ni mo ṣe máa sọ fún ẹ pé kó máa lọ nígbà tó ṣe fún ó ti rẹ mi. ọ̀pẹ̀sà rẹ̀. wait ṣọwárí style ìtàṣílẹ̀ kan yẹn ẹ̀ka change. style jésù mo lò lẹ́ẹ̀kan jẹ́ ló style mi ibo ní kí n bẹ̀rẹ̀ sí ní. mo wo wà ayé o mo wo wà ènìyàn mo wo wà ayé o mo wo wà ènìyàn ọ̀rọ̀ ilé ayé wà kan bòbò ẹni tá ò lérò ló fi kú pànìyàn ayé lè tẹ̀bí tọ̀rẹ́ ẹ ṣọ́ra. mo wo wà ayé o mo wo wà ayé o mo wo wà ènìyàn mo ti rí kí n tó sọ mo wo wà ayé o ìrírí ló ń jàgbá lágbà ọ̀rọ̀ ilé ayé wà kan bòbò. ọbẹ̀lẹ̀yẹ 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 ṣígẹ̀tì.
dà ṣòyí tó bá yẹ wà lọ gbé mọ́tò ẹ̀ níta àbí kí ló dé gan-an bàbá yìí kí ló dé tó dé kí n ní ìsinmi báyìí torí Ọlọ́run bẹ́ẹ̀ orí mi lọ́mọdé kó tó fẹ́ mi o tó bá yẹ pé mò ń ṣiṣẹ́ kan ṣé wà ní pé kí n má jáde ni dá mi lóhùn ṣé wà ní kí n má jáde ni àgbàyà òṣì. mo wo wà ayé o mo wo wà ènìyàn mo wo wà ayé o mo wo wà ènìyàn ọ̀rọ̀ ilé ayé wà kan bòbò ẹni tá ò lérò ló fi kú pànìyàn ayé lè tẹ̀bí tọ̀rẹ́ ẹ ṣọ́ra. mo wo wà ayé o mo wo wà ayé o mo wo wà ènìyàn mo ti rí kí n tó sọ mo wo wà ayé o ìrírí ló ń jàgbá lágbà ọ̀rọ̀ ilé ayé wà kan bòbò ẹni tá ò lérò ló fi kú pànìyàn ayé lè tẹ̀bí tọ̀rẹ́ ẹ ṣọ́ra. àwọn tó nù ní ńlọpọ̀ lápànìyàn wọ́n ti nù ní láti inú ẹ̀jẹ̀ ni wọ́n ti ń rọ́bí abẹ́ orí. kálára ṣọ́ra o kò sẹ́nìkan fẹ́nìkan ayé lè tẹ̀gbọ́n tàbúrò ẹ ṣọ́ra o ayé lè. mo wo wà ayé o mo wo wà ènìyàn mo wo wà ayé o mo wo wà ènìyàn bí mi ò bá rí mi ò ní sọ ọ̀rọ̀ ilé ayé wà kan bòbò ti kan bòbò ẹnìkan ẹni tá ò lérò ló fi kú pani nínú ayé tẹ̀lé tọ̀rẹ́ ẹ ṣọ́. kí ló dé kí ló ń wá dẹ́mi lóhùn kí nìkan tó ń wá gbogbo kan tó sọ lórí fóònù yẹn kò yé mi rárá so mo fẹ́ kó explain ara ẹ̀ what exactly do you want what is happening. ẹ wò mọ́ mi dadi mi ò ṣe mọ́ mi ò fẹ́ chief mọ́. kí ni chief ṣe fún ẹ tó fi fẹ́ chief mọ́ dẹ́mi lóhùn kí ni chief ṣe fún ẹ tó fi fẹ́ chief mọ́ mò ń gbọ́. ìyá Bísí. bàbá Bísí. ìyá Bísí. bàbá Bísí. tí ẹ ṣe fọmọ yìí lọ́kàn balẹ̀ náà ó ń bọ̀ ò tí jẹ́ kó tiẹ̀ wọlé rárá ò tí ń sáré pariwo mọ́ wo Bísí ìwọ jókòó tí ẹ jà. kó dúró síbẹ̀ kó ní wọnú ilé yìí ó máa padà sọ́dọ̀ ọkọ ẹ̀ ni. wò má ìdí à kò sí marriage tí ò ní trying period o sórí mi àti ẹ ajá dáadáa ká tó mọ wàrà wa nǹkan tí mo kàn fẹ́ bí ẹlẹ́kùnrin rẹ bó ṣe wà ní pé kí ni nǹkan tó fàdíjà láàrin wa àti ṣe gangan. ẹ wo dadi ó ti sún mi like I'm tired I've had it up to here kí ló dé. kò lè sú ẹ rárá I do understand kò sí marriage tí ò ní trying period ẹ you stick it out you go back to your husband's house and you will stick it out àfi tó bá yẹ pé o lè ṣàlàyé fún mi gan nípa tó nǹkan tó chief ṣe fún ẹ tó bá ti lè ṣàlàyé yẹn tó yẹ pé o ti sú ẹ mi ò ṣe mọ́ lórí sọ ni wàá padà síbẹ̀ wàá lọ stick it out ni ibi tí wọ́n rí dá mi sí ni mo wà á ti fi ẹ lọ́kọ o ti ṣe wedding àbí padà sílé ọkọ rẹ ilé ọkọ ọmọ lọmọ ń gbé. èmi ti gbọ́ tiẹ̀ tó o bá gba tèmi èmi gba tiẹ̀ Bísí kú ẹ̀wù ẹ̀ kó máa wọlé. láyé Bísí bàbá Bísí ṣọ́ ara ẹ̀ bàbá Bísí ṣọ́ ara ẹ̀ gidi gan kí ni sí wọnú lé lọ ṣé ọkọ ló mọ ọkọ wálé ṣáfi lọkọ ni Ọlábísí you are going back to your husband's house. kò ní sún. irọ́ ni ẹjọ́ irọ́ ni kí ló ń ṣe é. jẹ́ kí n bèrè pẹ́sẹ̀ kan lọ́wọ́ ẹ̀. pé kí ni yẹn. tí wọ́n lè bá mi kọ́lé yìí àbí. èmi ìbẹ́ kọ́lé bá àjọ bí ni. ìgbà tó àjọ bí nǹkan àjọ bí ọmọ ni bàbá ọmọ ló lọ́mọ. èmi ò jiyàn. ìgbà tó jiyàn kí ló tó bá mi ágìrì. ìwọ ọmọkùnrin ìyá Bísí ṣọ́ ara ẹnu lẹ́yìn ṣọ́ ara ẹ torí ìkòkò onígbẹ́mi kó gbẹ̀yìn o ṣọ́ ara ẹ. ilé yóò lè gba èmi àti Bísí sẹ́ Bísí ò ní dúró nílé ó sì lọ́kọ̀ bẹ́ẹ̀ ni mo sọ. wo bí èmi ò sọ pé Bísí fẹ́ dúró nulẹ̀ mi ní kò dúró nulẹ̀ bọ̀ jẹ́ kí kọ́kọ́ wọlé lọ kí n lọ bá a sọ ní tùbá kùtù pẹ̀lẹ́ tùbà tí o ti yé kí n gbọ́ tẹ àti pẹ̀lẹ́ Bísí kí ni. Bísí wo bàbá Bísí ó ń wá wàhálà mi báyìí o bàbá Bísí ṣọ́ ara ẹ o bàbá Bísí ṣọ́ ara ẹ gidi gan ni o ìwọ ṣọ́ ara ẹ àwọ ẹ fẹ́ tẹ ẹ̀yin méjèèjì bẹ́ẹ̀ ni mo sọ ẹ máa tẹ ilé ọkọ wọn lọ́mọ ń gbé ilé ọkọ ọmọ wọn lọ́mọ ń gbé. You won't stay in this house o má jẹ́ anybody tán ẹ you will not sleep in this house for one night you will leave you will go back to your husband's house. ẹ wọ́n mọ́kùnrin ṣọ́ra ẹ o ṣọ́ra ẹ gidi gan ni o kí yóò bí ọmọ ẹ̀yọ kan ṣo kó ní bẹ́ẹ̀ bá ní ẹ̀yẹ ẹ̀jẹ̀. mi ò ní gbà ọ̀rẹ́ Bísí you are going back to your husband's house Bísí bàbá Bísí. má ṣe kì í gbọ́ àfi tó bá tẹ́ má kì í gbà o ẹ jẹ́ kó kàn dín nìyàn bàjẹ́ bá forí kó mi ìgbà yẹn ló máa mọ̀ náà lẹ́wọ̀. nǹkan tó rí lọ́bẹ̀ tó fi wà wọ́n rò kò yé mi àmọ́ ṣá gẹ́gẹ́ bí ẹlẹ́ran ara àkèrè mọ̀ ọ́n rìn kó rí máa mì ó lè ní nǹkan tí mo ṣe fún ẹ bá mi bẹ́ẹ̀ meanwhile tó bá jẹ́
ó fẹ́ nǹkan mi ni like change of environment kó sọ fún mi ma travel out and we can go to the US, we can Canada, any change of environment whatever it is tó bá fẹ́ kó n sọ fẹ́ mi èmi á ṣe kó ṣe àdáríjì mi ìbínú yẹn ni mi ò tiẹ̀ fẹ́ then kó jẹ́ ká lọlé. Chief èmi ṣe ń fojú wo ọ̀rọ̀ yìí ṣé kìí ṣe pé òun àti ìyáálé ẹ̀ ní gbọ́n mi sí omi ọ̀tọ̀ ṣe. àti ìyáálé ẹ̀ gbọ́n mi sí omi ọ̀tọ̀ ẹ̀sà mi ò rò bẹ́ẹ̀ sà mi ò rò bẹ́ẹ̀ àmọ́ sà gẹ́gẹ́ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan pé a kì í mọ̀ rìn kórí máa mi tó bá jẹ́ ẹ̀ṣẹ̀ kan ni mo ṣẹ̀ tá àríró ẹ̀ rí kí bí sì jọ kó dáríjì mi. ẹ dùn kò sí nǹkan tí mo. àná mi Chief ẹ má ṣe yẹn ẹ nídìí gbogbo ilé ìtẹ́ ẹ má mi bẹ̀ ẹ má ṣe yẹn ẹ bá mi bẹ̀ bí sì kò náà kàn mí jọ̀rọ̀ kó jẹ́ ká padà sílé. mo ti gbọ́ ọkọ̀ tẹ̀sán ẹ má ṣe yẹn ẹ nídìí gbogbo ilé. Bísí bàbá oníbàbá ló ń bẹ̀ yìí. irọ́ ọkọ ẹ̀ ní kí bàbá oníbàbá. Bísí ẹ ṣé wàá dé lè gba ẹ̀bẹ̀ Chief báyìí. ẹ wò dáàdì ẹ jẹ́ kí n sọ ti tèmi o àní mi ò ṣe mọ́sẹ̀ mi ò ṣe mọ́ o èwo ni ogun kíyàn wá dúró sọ́nà fún ẹni kí ló dé lọ́mọdé ara mi. bí ti báwo ni. ẹ wò dáàdì ṣe rí bí Chief ṣe wà yẹn ogun má ṣùmọ́tò wọn ó ti sún mi kí ló dé tí bá jáde fóònù lọ fi máa lé mi káàkiri ibo ló wà á mọ̀ ló ti dé kí ló ṣẹlẹ̀ kí ló dé kí ló lè tó yẹn. Chief ò jẹ́ kó jáde wọn ò jẹ́ kó ráyè rìnrìn kórìn àbí wo Bísí máa dé ajẹ́ kí n jẹ́ kí n kankan yí ẹ̀ sórí ìgbà tó wà lọ́dọ̀ wa mi báyìí ọ̀tọ̀ ni o ìgbà tí èèyàn bá ti wọlé ọkọ tó máa sọ pé ilé ọkọ ilé ẹ̀kọ́ ni tó máa sọ pé tí èèyàn bá ti wọlé ọkọ pé ẹ̀kọ́ ilé ọkọ ọ̀tọ̀ ni ẹ̀kọ́ lè bàbá ẹni náà ọ̀tọ̀ ni ìwọ̀n bá ké bó ṣe wà ń bẹ̀yẹ kò tí ì yí ẹ sí ni ó máa farabalẹ̀ kọ́ ẹ̀kọ́ bọ́ ṣe ń wà nílé ọkọ ni ìyẹn wà ní kí wà ní Chief jà kó wà máa sọ pé òní tẹ̀lé Chief. bọ́sà ṣe rí máṣùmátọ̀ tó ń sọ yẹn ó fẹ́ freedom wo ni Bísí ò ní nínú ilé yẹn gbogbo compound yẹn tiẹ̀ ni kò sí mọ́tò tó ló ń fẹ́ lò tí ò lè gbé kò síbi tó fẹ́ rìn sí tí ò rìn sí what are we talking about. Bísí jọ torí Ọlọ́run please. Bísí mo ń fi àsìkò yìí sọ fún ẹ tó bá jẹ́ pé èmi ni bàbá ẹ wọlé kó lọ kó ètò kéré àyè tó wúwo nínú ẹrù ẹ kó tẹ̀lé Chief. dadi ṣé ẹ rò pé mò ń ṣeré ni ṣé rò pé mò ń ṣeré ni sórí ìwọ sórí nǹkan tó dálẹ̀ sórí nǹkan tó dálẹ̀ kí ló dé kí ṣe tipátipá ni mo ní kó ti sún mi I'm tired ṣé o understand the word tired ni ó ti sún mi náà kí ló dé. Excuse me. Bísí. ẹ wo bíbá inú ló ṣe ń bí ṣèbí mi ni bàbá ẹ ọ̀rọ̀ àgbà ni màá fi bọ̀ ó mọ nǹkan tí màá bá sọ ó yà kọ́kọ́ ṣì wà lọ́kùn ẹ̀ tó ń bí inú tí ó ti fẹ́ sọ má wọlé yìí mo promise yín. ṣe sọ tó bá dé sọ pé nǹkan báyìí ni wọ́n ń ṣe tóun fẹ́ màá dẹ̀ apologize màá bẹ̀ ìlú òde ní ṣẹlẹ̀ mọ́. ẹ má wọrí. ẹ sà ṣé kí n jẹ́wọ́ fún yín bp mi ti rise. mo rí dókítà mi dókítà wo tó wálé ó sọ pé ó ní nǹkan kan wà tí mò ń ro mi lè fi lánàá mi sọ fún pé problem Bísí ni. Chief ó lè tó yẹn. tí Bísí tó bẹ́ẹ̀ ojú bẹ́ẹ̀ lọ sá. Chief ẹ má jẹ́ kó lè tó yẹn ó kun ẹ̀mí bí òwò aláǹtakùn ni tó bá ti já pa ò báyìí ó já nìyẹn. ẹ wí fún ìgbà ń bọ̀ ẹ pariwo tán ó máa ní pẹ́ mọ́ tí gbogbo mo dára tó ń fara ṣòfò akọwọ́ bojú tí ò ní ìrọ̀mí. ẹ wí fún ìgbà ń bọ̀. ó dá bí mo ṣe wá ìṣẹ́rí nǹkan tó ń ṣe mí kò gbá kí n ṣe tún máa lọ sí ṣọ́ọ̀pù yẹn. kí ló ṣẹlẹ̀. mọ́tò yẹn náà ni mo gbé wá. mọ́tò yìí ó yá ẹ bọ́ sínú ẹ̀ start ẹ̀ kí n wò ná. kò sí nǹkan kan tó ṣe. ẹ start ẹ̀. Ẹ̀paná. Bá mọ́tò yìí ó ṣe èéfín o. Ó ṣe èéfín bíi ti báwo? Ó ṣe èéfín. Ṣé ṣẹlẹ̀?
ẹ wo ṣé gbogbo complain yìí ṣé rí mọ́tò yìí ṣáṣá ni ọkọ mi rà fún mi ó sì kó mi ìròpó tí lo 6 months gan báyìí. ẹ wo ọ̀rọ̀ mọ́tò ò rí bẹ́ẹ̀ ń ṣe sọ yẹn ẹ jẹ́ fún yín ní 150. 150,000 naira. 150. mo níbi tí mo ń lọ ẹ sọ̀rọ̀ ẹ ń dá mi dúró náà. màá yọ kúrò náà ni o. ẹ máa yọ. mi ò lè fi sí màá yọ kúrò náà ni. ẹ wo mo sọ fún ilé ẹ̀kan náà ṣé gbogbo eléyìí wá jẹ́jẹ́ eléyìí ráìmù pẹ̀lú bọ́dì ẹ̀ ni eléyìí náà lè máa wò. bàdá mi ẹ dáhùn. ó dà ẹ mú wá. ṣé báyìí. ẹ wí fún ìgbà ń bọ̀ ẹ pariwo tán ó máa ní pẹ́ mọ́ tí gbogbo mo dára tó ń fara ṣòfò akọwọ́ bójú tí ò ní romi. ẹ wí fún ìgbà ń bọ̀ ẹ pariwo tán ó máa ní pẹ́ mọ́ tí gbogbo mo dára tó ń fara ṣòfò akọwọ́ bójú tí ò ní romi. má ṣe Bísí báwo. mo wà ókè ṣùpọ̀ mo ti ń pè ẹ́ látijọ́ ọjọ́ yìí ó pí kọ́ mi tí bá tún wá ẹ wálé lọ́hùn wọ́n sọ pé ò sí nílé kí ló ń ṣẹlẹ̀ are you avoiding me. àsìkò tó ń pe nọ́mbà mi sí àsìkò tí mò ń bọ́ lọ́hùn sọ̀rọ̀ ni gbogbo ẹni tó bá dẹ̀ ń pè mí lásìkò tí bá ń bọ́ lọ́hùn sọ̀rọ̀ lọ́wọ́ ọ̀tá Ọlọ́run ni mò ń ṣèṣọ́ òru ò ń pè mí mi ní gbé ọ̀tá Ọlọ́run ni ẹ à ń gbàdúrà àṣálẹ́ ò ń pè mí mi ní gbé ọ̀tá Ọlọ́run ni ẹ à ń ṣe Bible study ò ń pè mí mi ní gbé ọ̀tá Ọlọ́run ni ẹ má pè mí mọ́ lásìkò tí bá ń bọ́ lọ́hùn sọ̀rọ̀ ó gbọ́. ṣùpọ̀ ṣé torí pé mo ní kó send card sí mi torí ẹ̀ ló ṣe pick call mi mọ́ kí ló dé tí mi ò fi lè send card sí ẹ ìkànnà àwọn ọmọ ìjọ ló máa send card 20,000 naira sí ẹ ò ń pè mí lásìkò tí mò ń bọ́ lọ́hùn sọ̀rọ̀ yẹn gangan ni problem lọ́wọ́ yìí ó tí mo tiẹ̀ fẹ́ pè wọ́n náà fún tẹ́lẹ̀ ni pé mo ní di 50,000 naira fún ìrere Jésù. ṣùpọ̀ 50,000 naira bíi ti báwo ìgbà wo mo ṣe send 750 sí ẹ. 750,000 naira tó kó fún mi ṣé mo ná jẹ ni òun sì règùn sìn ṣebí fún ìrere Jésù náà ni owó tó kó fún mi ìrere tó dẹ̀ kó fún mi náà iṣẹ́ tẹ̀yàn bá parí kò ń lójútùú ara ẹ̀ náà ni mo ti ní di 50,000 naira fún ìrere Jésù ìjọ òní kí wá gbà. ṣùpọ̀ o dẹ̀ tún mọ̀ mi o dẹ̀ tún ṣe mí wò mí látòkè náà ṣé bí mo ṣe máa ń rí leléyìí ni tó bá mọ problem tí mo wà báyìí ó kọjá ọgbọ́n orí mi gan fúnra mi mo ṣe ní pé kí n tiẹ̀ sáré wá sí ọdún ẹ̀ bí àmọ́ tiẹ̀ máa rí ẹ́ ń lé ni kí n lè ní kókó tiẹ̀ yá mi ní 30,000 naira. ọ̀tá Ọlọ́run ni ẹ́ ọ̀tá Ọlọ́run ò ní ẹ́ mo sọ fẹ́ pé mo ní ìdí 50,000 naira fún ìrere Jésù òun béèrè 30,000 naira lọ́wọ́ mi ibo ni kí n ti rí sọ fún mi bó ni màá ti rí tó o bá ti lọ yá 30,000 naira tó bá ti yá ẹ rántí àti pè mí kó dẹ̀ kó fún mi ó kù 20 ó gẹ̀tẹ̀ fún ìrere Jésù náà nígbà tó Ọlọ́run bá ṣe gbogbo ẹ̀ papọ̀ tí Ọlọ́run bá bẹ̀rẹ̀ sí ní gbàdúrà wa tán á ya ọ̀tá lẹ́nu. tó bá rẹ́ni yá ẹ ní 30,000 yẹn kó o pè mí kó o jẹ́ kí n mọ̀ ẹ́ kó o ti rí 30 nínú 50 o. ẹ wí fún ìgbà ń bọ̀ ẹ pariwo tán ó máa ní pẹ́ mọ́ tí gbogbo mo dára tó ń fara ṣòfò akọwọ́ bójú tí ò ní romi. ẹ wí fún ìgbà ń bọ̀ ẹ pariwo tán ó máa ní pẹ́ mọ́ tí gbogbo mo dára tó ń fara ṣòfò akọwọ́ bójú. àwọn náà kàn ń ṣe bó ṣe wù wọ́n ni lémi Bísí náà ṣe nígbà tí mo bá kúrò nílùú ìfún wọn tí mo bá rìn jìnnà by the time tí màá fi padà dé àwọn gan gbà pé no Bísí ti wọ̀lú but níbo nìyàn lè lọ yẹn náà níbo nìyàn lè lọ yẹn náà bí akínyìn kó lọ Ghana Ghana ò jìnnà àwọn Nàìjíríà pọ̀ ń bẹ́yẹn dáadáa Côte d'Ivoire ni màá lọ Côte d'Ivoire yẹn kò fi bẹ́ẹ̀ sáwọn Nàìjíríà ń bẹ̀ bí a ti bá lọ bẹ̀ yẹn tí bá máa fi padà dé gbogbo ohun tó ń ṣe wọ́n ìgbọ̀n táwọn kan bá rọ́mọ gan wá ní Bísí kọ́ leléyìí wo nǹkan tí máa ṣe nìyẹn nínú ìgbọ́n ó ti ru para ẹ̀
Aunty, ẹ ti fún mi lómi náírà mọ́. Ẹ wò, ẹ má bínú. Ẹ gbà. Má ṣe kì í gbọ́ o, àfi tó bá tẹ́. Káti ẹ̀rí èèyàn tó mọ̀ wọ́n sìn, kọ́ mọ lọ sí èrìmọ̀ tẹ́ẹ̀bù, kọ́ gbàdúrà fún wọn kó bá wọn ṣe. Bàjẹ́ bá forí kó mi, ìgbà yẹn ló máa ń wọ́n bí a ṣe lè máa wọlé wọn. Ẹ wí fún ìgbà ń bọ̀, ẹ pariwo tọ̀tọ̀ ó máa ní pẹ́ mọ́, tí gbogbo mo dára tó ń fara ṣòfò akọ̀wọ́ bojú tí ò ní romi. Ẹ wí fún ìgbà ń bọ̀, ẹ pariwo tọ̀tọ̀. Adákẹ́dájọ́ òun lọ́mọ wá o, oríwo wá wọkàn òun gbogbo tí à ń báyé ṣe. Òun ló dá òjìji mọ́ wa o, ìpilẹ̀ṣẹ̀ ayé wa o, àtòpin rẹ̀ orí gbogbo. Ọlọ́run wà pẹ̀lú yín, ògo Ọlọ́run ò ní fi yín sílẹ̀, ẹ máa ga sí i nínú ọgbọ́n, nínú ìmọ̀, nínú òye, ẹ máa ga sí i. Mo mọ̀ pé ó ní láti jẹ́ pé mo ti pàdé yín rí nínú iṣẹ́ ìhìnrere yìí, tí mo dẹ̀ ti fi ọ̀rọ̀ Ọlọ́run tí mo ti fi bọ́ yín. Mo mọ̀ pé ọ̀rọ̀ Ọlọ́run ti ń ṣiṣẹ́ nínú ayé yín, ẹ rí pé kọ́lọ̀ yín glow, ẹ rí pé ń dán sí i, àbí ẹ bẹ́ẹ̀ ní iṣẹ́ Ọlọ́run ló ṣiṣẹ́. Ibi tẹ́ wá mọ̀ mí mọ̀ tẹ́lẹ̀ àti kúrò mẹ́mọ̀ kejì gbò, tẹ́ bá débẹ̀ kẹ́ béèrè Ọlọ́run ló ṣọlá, ìyàlẹ́gbẹ̀ẹ́ Ọlọ́run ló ṣọlá, ẹ ti rí àgbàlá ńlá nì tí ẹ̀mí Ọlọ́run ti ń ṣe ìyanu, tí a ti ń tú ìdè, tí a sì ń gbà yàn là níbẹ̀. Ọlọ́run á wà pẹ̀lú yín. Ẹ bá mi pàdé ní ìrọ̀lẹ́ ọ̀la 6 to 8. But ẹ sà, ẹ má bínú sà, bí mo ṣe ń bọ̀ báyìí tí ẹ̀yin náà ń bọ̀ látọwọ́ sàlẹ̀ báyìí lẹ́mí Ọlọ́run bá mi sọ̀rọ̀ nípa yín. Praise the Lord, hallelujah. So kì í ṣe wípé ẹ rí mi rí. Hey, nice one. Okay. Ẹ sà, Olúwa ní kí n sọ fún yín wípé kí mọ́mí yín tó lóyún yín òun ti mọ̀ yín. Ó ìyẹn ìyá oyè Olúwa o. Ó ní òun ti mọ ìbẹ̀rẹ̀ àti òpin yín, ó mọ ohun tẹ́ ẹ máa jẹ́ láyé látijọ́ tá a ti bí yín. Pàórísèrè. Ẹ sà, kí ló wá dé tẹ̀yìn rò pé ẹ lè gan Ọlọ́run? Bẹ́ẹ̀ni, kí ló dé tẹ́ ẹ rò wípé ẹ lè máa gan Ọlọ́run? Ọlọ́run ò ṣeé gàn, kò possible, Ọlọ́run ò ṣeé gàn. Olúwa sọ nínú ìwé Luke, ó ní wípé èé ti ṣe tí ẹ fi ń pè mí ní Olúwa Olúwa, ṣùgbọ́n tí ẹ̀yin kò ṣe ohun tí mo wí. Ẹ kàn fi orúkọ Ọlọ́run ẹ fi ń kó ọrọ̀ jọ, ẹ ń fi orúkọ Ọlọ́run ẹ fi ń tan àwọn ènìyàn jẹ. Wọ́n wá rò wípé lóòótọ́ àti ní òdodo lẹ ní ìfàmì òróró yàn. Bàbá, tó bá tiẹ̀ jẹ́ pé lóòótọ́ ló ń wù yín láti ṣiṣẹ́ ìránṣẹ́, ṣiṣẹ́ tẹ́ǹtẹ́ lè gbàdúrà fún un tọ́lọ́run dẹ̀ máa mí sí yín. Ṣùgbọ́n instead of that, ẹ wá kó ara yín jọ, ẹ bẹ̀rẹ̀ sí tan àwọn ènìyàn jẹ. Ẹ̀mí Ọlọ́run ní wípé òun ti ránṣẹ́ sí yín láìmọye ìgbà wípé kẹ́ ẹ stop gbogbo ìwà yìí. Ó ní àwọn wòlíì ti bá yín sọ̀rọ̀ ní àìmọye, ṣùgbọ́n ẹ kọ̀ ẹ ò gbọ́. Olúwa ní kí n sọ fún yín pé èmi ń bọ̀ kankan, èrè mi sì ń bẹ pẹ̀lú mi láti san fún oníkálukú gẹ́gẹ́ bí iṣẹ́ rẹ̀ yóò tèrè. Olúwa sọ nínú ìwé Ezekiel, ẹ wò ó. Tó bá ṣí Bíbélì yẹn, tó bá ṣí Bíbélì tó wà lọ́wọ́ ẹ̀, tó bá pẹ́ nínú kábọ̀ torí pé ká tó sọ pé orí wàláì tàláì súnmọ́ mi láì liasim, wàláì tàláì súnmọ́ mi láì liasim. Ó ní mo fi ń bá ẹ sọ̀rọ̀, màá nù ẹ bàjẹ́. Bàbá Olúwa ló rán mi níṣẹ́, màá fi àyọ̀ jẹ. Wo agbọ́lọ́run tóbi aláwàgbà, mo fi ń sọ fún ẹ, máa kú di ìyá ẹ. Olúwa ló rán mi níṣẹ́, màá fi ayọ̀ jẹ. Ọlọ́run sí ó nìkan rán wọ níṣẹ́. Olúwa ló rán mi níṣẹ́ bàbá wa. Sórí wo bí ó ní Ọlọ́run sí ó nìkan ló rán ẹ níṣẹ́. By the time tí bá ṣe tó pẹ̀lú ẹ̀, ṣé Ọlọ́run sí ó nìkan ló rán ẹ níṣẹ́ nínú ìwé Ágà tí mi ò tiẹ̀ ṣe rí yẹn? Kò yẹ Ọlọ́run sí ó ní ẹ máa fọwọ́ bojú báyìí. Nígbà tí n bá bẹ̀rẹ̀ sí ní gún di ìyẹ́ ẹ̀, màá wá mú ewé,
màá fi na ọlọ́run sí òní ìjáde ìjì bá jẹ́ ìbá sọ fún yín bàbá àbíkẹ́. tó o máa kó báyìí omi tó abọ́lórí burúkú lọ́mọ tó máa pàdé sí àárín ọjà mi tẹ́lọ̀ ti pọ̀ ábàbẹ̀ sí ìpàdé ìjẹ̀jẹ̀ àṣírí olórí burúkú ọmọ tó fẹ́ jáde ọlọ́run ní kó jákò àdúgbò tó kó ayẹ̀tì ni mo ti rìn kò ní yẹ magudi yẹ magudi bàbá ẹ̀ àṣírí àwọn ẹlẹ́ni tá à ń gbá ń sìn olórí burúkú kó lọ jẹ́ pààrin wọn ni mo wà wéré ó ti jáṣẹ́ òṣì. èèmọ̀ tó wọ̀jọ́ ọlọ́run ti wá búrẹ́kẹ́ gbogbo ayé di ránṣẹ́ ọlọ́run àtẹni bàbá rán àtẹni ẹbí lédè wòlíì ọ̀sán gangan ìyẹn lọ bí rẹ̀ orí pẹpẹ ìgbà ìlọyẹ gbogbo àtàláfọ̀ṣẹ́ àtẹlẹgbẹ ògbólógó dẹkùn tọ́mí ọ̀ṣágbára ìgbàdí bẹ̀ lábẹ́ kọlà ọ̀pọ̀ àwọn tó gùn jà tán torí kógun ó lè ṣẹ́ tọ́wọ́nú ìjọ wa ó máa ṣe àràkún láṣọ gbági lògùn tó ń kún ogun abẹ́ orí ìjọ kí Jésù tó dé kí ni yóò dá o ǹjẹ́ yóò wá báyìí gbàgbọ́ láyàkẹ́dájọ́ bẹ́ẹ̀ ló bẹ̀rẹ̀ àṣàkẹ́dájọ́. fún lele owó ni mo béèrè wá fún ìjà rẹ. ẹ má bínú ẹjọ ẹ má bínú ẹ má bínú. ẹ dáhùn ṣé ẹ gba change. ok àbíbo lẹ ń lọ gangan torí bẹ́ẹ̀ ṣe yóò yé mi o. alápákó ni bí o. ṣé alápákó la wà yìí ni. bẹ́ẹ̀ni. onígbẹ̀dú ni mò ń lọ. bros ẹ ṣàgbọ́n gbà tó ń wọlé tán ní alápákó làwọn ń lọ. alápákó lẹ pè sísá. alápákó la ti dé yìí. ẹjọ tó lọ lọ́wọ́ ẹ má bínú ẹjọ onígbẹ̀dú ni mò ń lọ. ok o kò sí wàhálà ìrònú nìyẹn o ṣùgbọ́n a máa tó dé onígbẹ̀dú tẹ̀ lọ no problem bẹ́ẹ̀ ẹ má bínú. ẹ̀gbọ́n ẹ ti fún mi lówó ṣe ní change torí mi ní change. mo kọ́ tó sọ́ọ̀sì. owó mọ́tò sá. owó mọ́tò lọ́wọ́ mi ò fẹ́ gbowó lọ́wọ́ mi ṣé òun wojú ni o mọ bóyá ń lọ ni. ṣé wọ́n máa sọ pé wò ó da ojú gbọ́lá hàn mọ́ ni. gbọ́lá hàn irọ́ at least mo gbé yín mo dẹ̀ sọ etí mo fẹ́ gbà fún yín mo dẹ̀ dé bí èsì ibi tẹ́ ẹ lọ ẹ dẹ̀ fún mi lówó. ọgbẹ́ni gbẹ́ni sọ ó dà pé mùtẹ́mù ni ẹ ṣá. mùtẹ́mù kí ló ń jẹ́ bẹ́ẹ̀ brother David lèmi o. brother David ni wọ. brother David olùmọ̀ máa wàásù kiri inú mọ́tò láìsí church ẹnu ẹ̀ ló wá yẹn. ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ ṣe rí ọ̀rọ̀ owó yẹn tí ẹ bá sọ mo fún yín ṣùgbọ́n ẹ má máa ṣe mọ́ tí bá lọ bá lágídí mi pàdé ó máa di wàhálà ní ìjọba ọ̀run dẹni kẹ́ máa lé. tí mo bóyá ń lọ pé wọ́n gangan ni mùtẹ́mù ìwọ tó ń ná fóònù sí lẹ́yìn tó ń jà fún 100 naira ṣé o mọ ìyàtọ̀ tó wà nù ẹ̀ o mọ fóònù tó náà sí ẹ. èmi kò mọ ní fóònù gbọ́dọ̀ dá fóònù padà sọ ní fóònù àmọ́ kódà wọ́n ti gbà pé 500,000 síbí mo gbé lọ sí station báyìí ni tó ń announce mo dẹ̀ sọ nọ́mbà mọ́tò mi ẹ tó nílẹ̀ wá gbà ó dẹ̀ fún mi ní èlò ló fún mi jẹ́ ẹ̀ náà 2,000 yẹn tẹ́ mi lọ́rùn. bẹ́ẹ̀ni lọ́jọ́ kò tí kálọ̀ òun wojú ni odidi plane mo wọ̀ mí sanwó chocolate pé máa wọ tẹ̀sí láti bẹ̀rẹ̀ síbò bàbá àyà ẹ̀kọ́ sẹ́ni tó lè ọgbẹ́ni. tí ó dáa ní ògùn ló máa pa. ẹ̀yin lẹ mọ̀ Ọlọ́run adarí jìn Ọlọ́run adarí ẹ̀ṣẹ̀ yín jìn. àwọn orin kan wà gbà kan tá a máa ń kọ tó máa ní gbogbo nǹkan mi pátápátá gbogbo ayé mi pátápátá mo fún Jésù lè bá fi fún un tó a gbéṣe lè fi fún àwọn aláìní tí wọ́n nílò nǹkan tẹ́ ẹ lọ tà tẹ́ fi ń wá ìyanjú sí nǹkan tó ń ṣe yín ni ẹ rí i pé solution àti wà kò yé yín nítorí Bíbélì sọ pé àjàgà mi rọrùn ẹrù mi sì fúyẹ́
kò yẹ yín bíbélì yìí kan náà rí sọ pé àwọn ọmọ kìnìún tẹ́ rí yẹn wọ́n máa ṣaláìní ebi á sì máa pa wọ́n ṣùgbọ́n àwọn tó bá gbójúlé olúwa kì yóò ṣe aláìní ohun tó dára. Ẹ wo olúwa nìkan ló lè ṣe lẹ́yìn ọlọ́run kò sí nǹkan míì mọ́. Ẹ mọ̀ káwọn míì wọ́n máa wá ọlọ́run míì pẹ̀lú ọlọ́run wọn ni wọ́n máa rìn kiri. Ẹ jẹ́ ìwọ̀n tí mo sọ ṣá ibẹ̀ ní lọ́rọ̀ sọ pé àwọn kan gbẹ́kẹ̀lé kẹ̀kẹ́ àwọn kan lé ẹṣin ṣùgbọ́n àwa tá a rántí orúkọ ọlọ́run ọba wa tí ò kù sí wàhálà tẹ bá ti lè fọkàn yín balẹ̀ tẹ gbọ́kànlé ọlọ́run kò síbi kankan tẹ́lẹ̀ lọ àfọ̀dọ̀ ọlọ́run. Ẹ wo gbogbo nǹkan tẹ́ ẹ̀ sọ ló yé mi àmọ́ solution gangan báyìí ni mò ń fẹ́ ṣé problem tí mò ń fèsì ó ti sọ wọn family mi o bẹ́ẹ̀ ni ó ti sún wọn. solution lèmi ti sọ fún yín yẹn Sister Bisi solution nìyẹn ṣe rí nípa àwẹ̀ àti àdúrà àti ìgbàgbọ́ gbogbo òkè ìṣòro yẹn àwalẹ̀. Sister Bisi alfa nǹkan tí mo bá yín sọ yẹn. Ẹ wo brother David ètò ìṣiṣẹ́ ká kọ́ yanjú ọ̀rọ̀ tó wà nílẹ̀ iná ẹ̀yin tá a bá yanjú ẹ̀ tán a lè wá bọ́ sórí ìtẹ̀yìn sọ yẹn ẹjọ́ torí ọlọ́run solution yìí ṣáà ní kẹ́ bá mi wá ẹjọ́ àwa náà ẹ ká gbé sẹ́gbẹ̀ẹ́ kan. mistake lẹ wá ń ṣe ṣẹ́ni nínú solution náà solution ti máa jáde ṣé bí solution mo ti fún yín pé ẹ̀yin ẹ̀ tọ̀ ọ̀nà ọlọ́run lọ well no problem nínú solution ni solution ti máa wá bọ̀. ayé bá ń ṣètànà dí mi bàbá má gbà. Ayé òbúròdó. Ayé òbúròdó. Ayé òbúròdó. Ọba lẹ́yìn o. Bẹ́ẹ̀ lójú lówó ọmọ ọkọ òòṣà òwúròdó ṣe. Kódà inú òòṣà òwúròdó ó dùn sí ẹ. Lẹ́yìn ìgbà tó ti gbà láti fi ìyàwó ẹ̀ bí sílẹ̀ pé kó di ẹran òòṣà òwúròdó. A máa kó owó ńlá a máa kó fún ẹ. Ó tún ti di olówó sí kó máa ná bó ṣe wù ẹ́. Àwa gbé ìṣòro ńlá ìṣòro ayérayé a máa gbé Lébísí lọ́wọ́ débi wípé kò ní jára ayé kò ní jára ọ̀run ṣùgbọ́n rí i pé ó gba ọmọ ẹ láàrin òní sí ọ̀la torí tó bá fi máa tó ọ̀túnla òòṣà òwúròdó yóò ti mú ẹran ẹ débi wípé kò tiẹ̀ ní mọ ohun tó ń ṣe ó ti yí ẹ̀ jù bẹ́ẹ̀ lọ gba ọmọ ẹ lọ́wọ́ ẹ̀ kí wọ́n sì máa lówó kó o sì máa bá ṣòro kiri bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ ẹ̀yin èèyàn mi. Ayé òbúròdó. Ayé òbúròdó. Àwí ìgbọ́ àfọ̀gbà ló kó ìwọ bí sísí ráìráì tó wà yìí o. Bísí mo fẹ́ kí ẹlẹ́dàá ìwọ ńlá Bísí jáde síta. Bóde. Lábísí kúnlẹ̀. Tí àtùpà bá dójú ọ̀run àpárẹ̀. Àtùpà ògúnròdó! Ẹgbẹ́ àjọ Lábísí fẹ́ rán ọ níṣẹ́. Mo fẹ́ kó jáde lọ. Mo lọ wá ọlá àti ọlà wá fún mi. Mo wá ṣe ń lọ ìlú. Jáde. Agbẹ́gbẹ́ ti ṣe Jésù Kristi Olúwa wa. Àmín lórúkọ Jésù. Praise the Lord. Ẹ jẹ́ kí jókòó. Olúwa ti gbọ́ àdúrà yìí. Níwájú ọmọ onímájẹ̀mú. Ohun tí a mú mi rí ni wípé a rí ọmọ ènìyàn nínú àgbáni ayé. Àwọn ènìyàn wípé ẹwà nínú àgbáni ayé. Ṣùgbọ́n lórúkọ Jésù Olúwa yóò mú mi jáde. Ẹ jọ̀ọ́ arábìnrin ìjọ ọkọ ni
alàgbà ṣe rí bí wọ́n ṣe wà yìí kò jọ agídí kò jọ wíwọ́ pẹ̀lú agídí kankan ohun fi mú wọn wá síwájú yín wọn ò lọ́jọ́ kankan o kò síjọ kankan tán lọ. arábìnrin kí n má tọ̀ yín rárá ẹ gbọ́dọ̀ ní ìgbélé ọjọ́ méje ẹ máa wà níwájú ọlọ́run pẹ̀lú ààwẹ̀ àti àdúrà kí ogun ayé yín kó lè di ṣiṣẹ́. mo rí bí ẹ ṣe ń wò ó dàbí pé ọ̀rọ̀ tí alàgbà sọ kò yé yín tó nǹkan tó ń tọ́ àti sọ ni pé ẹ wà ní àyíká ìjọ yìí fún ọjọ́ méje pẹ̀lú ààwẹ̀ àti àdúrà fún gbogbo nǹkan tí ẹ ń wojú ọlọ́run fún láti jẹ́ kí ọlọ́run kó dá yín lóhùn gẹ́gẹ́ bí èrò ọkàn. bẹ́ẹ̀ni mo gbà á ládùúrà olúwa tì yín lẹ́yìn olúwa ò fi yé wa pé a ò ní rí ogun ó ní ká ṣe kí ni ká tújú ká òun ti ṣẹ́gun ayé mo gbà á ládùúrà pé olúwa yóò ṣẹ́gun fún yín olúwa yóò ṣẹ́gun fún yín ẹ̀mí mọ́ yóò rọ̀ yín lágbára. àti Bísí máa advice mi pé nǹkan tálágbà sọ ẹjọ́ kan ṣe ẹ rí i pé àjọ ló máa ti díẹ̀. pẹ̀lú ìgbàgbọ́ ààwẹ̀ àti àdúrà olúwa yóò tún yín sílẹ̀. ẹ dìde ní ká olúwa lọ́rọ̀ àlágbára adúpẹ́ fún àwọn ọmọ rẹ fún ìyanu tó ṣe ní ayélujára àdúgbò pé wá. mú mi débẹ̀ olúwa àwọn ọ̀run sọ̀rọ̀ mú mi débẹ̀ bí ayọ̀ mi mú mi débẹ̀ olúwa mú mi débẹ̀ gbàkóso ayé mi níbi tí a kò gbọ́ ìró rẹ̀ irú rẹ̀ la gbogbo ayé já. ẹ pẹ̀lẹ́ mà àdúrà wa gbà ọlọ́run á gbàdúrà wa gẹ́gẹ́ bí àwọn ẹgbẹ́ ìmọ́lẹ̀ tán ti ìjọ yìí a máa ń gbé nǹkan wá fún ẹni tó bá wà lórí òkè báyìí ẹ lè fi break fún àdúrà tẹ́ ń gbà àti àdúrà táwa náà táwa lórí òkè tá à ń gbà kí ìbùkún tí ń tẹ̀yìn ń tọrọ fún àti tí táwa náà ń tọrọ fún kádùrà gbogbo wa kó lè gbà papọ̀ ẹ gbà tó bá tún di ọ̀la àtúgbé nǹkan mi wá fún yín. ẹ ṣé o ẹ ṣé máa o ẹ ṣé o. èmi gan náà ti ń kàtàrí ẹ wo èmi á bírèkì ní tèmi o bírèkì o àwọn àrùn inú mi gan ti ń dún mọ́ àwọn ọmọ ọlọ́run tóbi o sáyìn pé àdúrà ti gbà nìyẹn báyìí o olúwa ò ṣe o ẹ̀yin tẹ rántí mi tẹ bá ń gbé wá ẹ ṣé o dúpẹ́ o kò yí sí. Sure. Kí lélẹ̀ Bísí kí lẹ̀ ń jẹ kí lẹ̀ ń ṣe ẹ gbà mí o. àwọn ẹgbẹ́ ọkọ̀ kí ni kúrò jọ ẹ dídé jọ wọlé ẹ dídé jọ. Olúwa o. Iṣẹ́ ìṣúlẹ̀ o. Wọ́n jẹ bread àti bọ́tà. Wòlíì.
dúró mọ́. fún mi káyọ̀ jẹ̀ sọ yẹn fún ẹ ni pé o ní láti pọ̀n mílẹ̀ ló ń gbẹ. lókè gbogbo tó sọ ìkò kìí ṣọ̀rọ̀ o bẹ́ẹ̀ mi ṣe ń bẹ sọ̀rọ̀ ń sìn ọmọ mẹ́rin ló wà lórí ìkúnlẹ̀ the next 4 years ọlọ́ngbó èmi ò lè ní problem èmi ti prepare ara mi so kì í prepare ara ẹlẹ́tẹ̀lẹ̀. ọmọ mẹ́wàá sí. mẹ́rin ló wà lórí ìkúnlẹ̀. ọ̀rẹ́ o ní láti mọ nǹkan tó máa ṣe sórí ẹ tó ti ní rí kò dáa kó má ní mọ́. ọ̀hún jẹ́ ìjẹ́ kárí rẹ̀. burúkú ni so o ní láti máa prepare for next one ni tí kan bá ti ń dí ò báyìí wà á máa fà mí wọlé mi. ó gbọ́ tó lọ ní mẹ́rin lẹ̀ wéré ló po ìbò ni. tó bá wá jẹ́ bẹ́ẹ̀ kò sí ìdí méjì tá a ṣe ń ṣàwò láti bẹ̀rẹ̀ ẹni sókè ni àwo máa ń gbé àwo nígbọ̀wọ́ ni o ẹ gbé mi nígbọ̀wọ́ o ẹ má yẹ kójú tì mí o. o lè dẹ́ nǹkan tó máa ṣe ló mọ̀ you have money àwọn ọmọ yìí they want money oh you just flash money right they will come sure. That's the only weapon just do like this they will come and once they come you use them for what you have to use them for. ṣó o gbàgbé rules and regulation wa lára ẹ̀ ni pé anybody lè raise owó fún anybody máa ní lọ́kàn pé bóyá tó bá ní problem èmi àbúrò máa raise no ìyẹn ò lè possible now. kí ló ṣẹlẹ̀ o ṣe ògúnlò ló kí ló ṣẹlẹ̀ ó padà lẹ́yìn mi ó gbà fún ẹ̀ o ṣe ògúnlò ló àmì mídà o ṣe ògúnlò ló láti bí ṣẹlẹ̀ yà ìwọ fẹ́ tú àwọn tábà lé sílẹ̀.
olúwa mú mi rere tájà fògùn ọdún sá. gbàkóso ayé mi mo gbọ́. ìrìn fàájì ní fàṣì. ibi ayọ̀ ayé mi. bàbá ibi ògo Jésù. àṣẹ̀dá mi má ṣàìmú mi débẹ̀. ogun burú wá lù nípa bàbá má gbà. èṣù rorò mú báyé ẹni jẹ́. ẹ wí fún ìgbà ń bọ̀. ẹ pariwo tọ̀tọ̀ ó máa ní pẹ́ mọ́. tí gbogbo mo dára tó ń fara ṣòfò akọwọ́ bojú tí ò ní romi. ẹ wí fún ìgbà ń bọ̀. ẹ pariwo tọ̀tọ̀ ó máa ní pẹ́ mọ́. tí gbogbo mo dára tó ń fara ṣòfò akọwọ́ bojú tí ò ní romi. má ṣe yà lọ jáwọ́ ọmọge ìwòyí. má dá ẹ jọ̀wọ́ ẹ gbà torí ọjọ́ ọ̀la yín. alágbèédá àìsìkí wọ́n ń bẹ nígboro ìlú tó ń jalè. ẹ wí fún ìgbà ń bọ̀. ẹ pariwo tọ̀tọ̀ ó máa ní pẹ́ mọ́. tí gbogbo mo dára tó ń fara ṣòfò akọwọ́ bojú tí ò ní romi. Ayla Bọ́lá o, Ayla fi sílẹ̀ sí. ẹwà ayé o ẹwà ayé o. ó ti mi ṣe ká ẹwà ayé o ẹwà ayé o. ẹwà rẹ o ẹwà rẹ ó ti mi ṣe ra wọn ẹwà rẹ o. àwọn kan ló ń gbára wọn àwọn kan ló ń ṣe ra wọn àwọn kan ṣara ayé ò rí ọlọ́run ṣe bọ́ lọ́rùn wò ní ẹwà rẹ o bó ti mi ṣe ra wọn. ẹwà ayé o ẹwà ayé o. ó ti mi ṣe ká ẹwà ayé o. bára ayé ti rí nìyẹn o ẹwà rẹ o ẹwà rẹ o. ó ti mi ṣe ra wọn ẹwà rẹ o. àwọn kan ló ń gbára àwọn kan ló ń ṣe ra wọn bára ayé ò rí ọlọ́run wò nìyàn ẹwà rẹ o bó ti mi ṣe ra wọn. oníkùmọ̀ oníkóńdó. ọ̀rẹ́ tó ń finú jani lóògùn gidi. ìkà ayé pọ̀ lọ́jàrá. wọ́n bẹ nínú ọ̀rẹ́ o. orí mi ẹ̀dá mi má má gbé mi kọ̀ wọ́n o. ẹwà ayé o wọ́n ti ní ìṣera wọn. ẹwà ayé ẹ wọlé ayé o. ẹwà ayé o ẹwà ayé o. wọ́n ti ní ìṣẹ́ka ẹwà ayé o. ẹwà ènìyàn ẹwà ọ̀rẹ́ ìmùlẹ̀ o. ẹwà ọ̀rẹ́ o ẹwà ọ̀rẹ́ o. wọ́n ti ní ìṣera wọn ẹwà ọ̀rẹ́ o. àwọn kan ló ń gbára wọn àwọn kan ló ń ṣe ra wọn. àwọn kan bára ayé ò rí ọlọ́run wò ní ẹwà ọ̀rẹ́ o bó ti ní ìṣera wọn. mo wo wà ayé o mo wo wà ènìyàn mo wo wà ayé o mo wo wà ènìyàn ọ̀rọ̀ ilé ayé wá kan bóbó ẹni tá ò lérò ló fi kú pànìyàn ayé lè tẹ̀bí tọ̀rẹ́ ẹ ṣọ́ra. mo wo wà ayé o mo wo wà ayé o mo wo wà ènìyàn mo ti rí kí n tó sọ mo wo wà ayé o ìrírí ló ń jàgbá lágbà ọ̀rọ̀ ilé